Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere kí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad Ọlọ́run kó bá a ṣe bẹ́ẹ̀ fáwọn sàábí ànábì àwọn aráalé ànábì àti gbogbo ẹni tó gba tọ́lọ́run ọba lódodo àmín. A kí yín káàbọ̀ sórí ètò tí a ti ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ Islam tí a mọ̀ sí Islam in focus ìyẹn ni pé ẹ jẹ́ ká gbé Islam yẹ̀ wò. Bó bá rí bẹ́ẹ̀ a tún ti gba àlejò ńlá ní alẹ́ òní tí wọ́n ó bá wa sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ tí a bá gbé kalẹ̀. Kókó ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ lónìí tá a fẹ́ gbé kalẹ̀ òun náà ni pé ìjà láàrin Amẹ́ríkà pẹ̀lú Israel, Amẹ́ríkà àti Israel, ìjà tí wọ́n gbé ko orílẹ̀-èdè Iran tó ń lọ lọ́wọ́ báyìí òun náà la ní ká sọ̀rọ̀ lé lórí. A gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé bá a bá sọ̀rọ̀ lórí ẹ̀ ní mọ̀ tó fà bẹ́yìn kan tiẹ̀ mọ̀ tó fà àwọn kan ò mọ̀ tó fà ẹlòmíì wọ́n ṣàdúró nídùú pé sáwọn èbó ni wọ́n bá àwọn Lárúbáwá jà wọ́n pa wọ́n mọ́nà tó sì mọ̀ pé inú èyí ń gan kò sí inú ẹ̀sìn òun kò yé kódà aṣáájú ẹ̀sìn mi ò sọ pé kí Israẹli kó borí Iran tòun ti bí Israẹli ti jẹ́ orílẹ̀-èdè tí gbogbo wa rí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ń ṣe aburú tí ń sì ń ṣẹ̀mí àwọn èèyàn lófò èyí tó ṣẹlẹ̀ ní Gaza láìpẹ́ yìí tó ti pé close to 1 million yẹn ni wọ́n fẹ́ run tán ní Gaza tó ṣe pé àwọn Palestinians ni wọ́n ilẹ̀ tí Israẹli wà wọ́n tún á fẹ́ gba ilẹ̀ àwọn ti Palestinian kún tiwọn wọ́n gbọ́ láyè ó tún wá fẹ́ pa àwọn tó gbọ́ láyè rẹ̀ Ọlọ́run ò lè kún wọn torí Ọlọ́run yìí ṣe ọba alábòsí. Bó bá rí bẹ́ẹ̀ mo kí àlejò wa káàbọ̀ sórí ìjókòó yìí àwọn náà ni bàbá wa chief imam fún ìlú Sàó àwọn kan yìí náà ni gbákejì ọ̀gá pátápátá nílé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí Kwara State College of Arabic and Islamic Legal Studies tertiary institution ní sí àwọn ni deputy provost academic. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Èmi a máa válù àwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ lóríṣiríṣi tí wọ́n kájú ẹ̀ bí àlejò wa tá a ní lónìí kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa fún wọn. Àfáà ni wọ́n onímọ̀ ìjìnlẹ̀ nípa Lárúbáwá àti ẹ̀kọ́ Islam ni wọ́n tún wá jẹ́ amòfin nípa òfin tèbó àti ti ṣàríà kọ́lọ́n kó bá lọ́rẹ̀ ẹ̀mí wọn gbogbo tí wọ́n fẹ́ ń dáadáa ní kọ́lọ́n ọba sí fún wọn. Ààrẹ ní sàmí jákè èmi ṣe àmínà àwọn náà ti sàmí sínú. Imam akramakallah akínkáàbù kọ́lọ́n kó bá wà pẹ̀lú yín. Láàrin ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn lárí tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti Israel tí wọ́n lọ kógun jà orílẹ̀-èdè Iran. Iran yìí tá a bá ní a ṣe ní èjì wọ́n fẹ́ jáde pé gbogbo ẹni tí ń bẹ ń bẹ ní mùsùlùmí àwọn tí ìbá jẹ́ mùsùlùmí a jẹ́ pé àwọn àlejò tán gbà lálejò ni a sì rí nínú àkọọ́lẹ̀ pé kódà ní ilẹ̀ Iran àwọn tí wọ́n jẹ́ Christians wọ́n pọ̀ ń bẹ tí
tí wọ́n sì ní freedom àti lè ṣèjọ́sìn wọn, tí àwọn tí wọ́n jẹ́jọba àtàràlù tí wọ́n dí wọn lọ́wọ́, gẹ́gẹ́ bí tẹ́sán Islam wípé lakum dinukum waliyadin. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ pé ẹ̀sìn tiyín ni tiyín, tiwọn ni tiwọn. Yẹn ni pé ẹ fi wọ́n lẹ̀ kàn máa ṣe tó wù wọ́n, ẹnu tẹ́yìn yóò ṣe ni pé ẹ fọ̀nà hàn wọ́n ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Àwọn òjíṣẹ́ tó sì yan ọ yàn wọ́n láti wá jíṣẹ́ kan náà lórí pé ẹ má sin Ọlọ́run ọba míì àfọlọ́run ọba kan ṣoṣo. Nílùú Iran nísìnyí close to 500,000 lọ́mọ orílẹ̀-èdè míì tí wọ́n ń ṣe iṣẹ́ wọn níbẹ̀ tẹ́nìkan kò dí wọn lọ́wọ́. Nàbáríta Amẹ́ríkà àti Israel lọ kógun jà wọ́n o. Bó ni wàhálà yìí ṣe bẹ̀rẹ̀? Torí wàhálà tó bẹ̀rẹ̀ yìí ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ economic situation orílẹ̀-èdè àgbáyé. Máa kìtì wà lọ́wọ́ yín. Akramakallah. Alhamdulillah, adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run kó bá san yín ní ẹ̀san dáadáa. Àmín wa iyyakum. Iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí, awareness tí ẹ̀ ń create sí ọkàn gbogbo ẹ̀dá lórí kíní ń lọ kíní ń bọ̀ láyé, tó ṣe pé ní irú prógrámù yìí làwọn èèyàn ó jókòó tì láti tún máa kí látún gbọ́ ní ọ̀sẹ̀ yìí. Ọlọ́run kò ní dùn yín ní ládàá rẹ̀. Àmín wa iyyakum. Náà kí tí ń lọ láàrin Amẹ́ríkà àti Israel lórí Iran, níta fẹ́ kọ́kọ́ mọ̀ ní wípé ní Ọlọ́run ọba tó dá wa ọ̀kan náà ni. Ó lóun dá wa láti ara ẹ̀mí kan lọ́kùnrin àti lóbìnrin. Òun wá ṣe wá níran lẹ́bí ní orílẹ̀-èdè lọ́tọ̀ọ̀tọ̀ kálíbà máa mara wa. Àmọ́ ẹni ọlápọ̀nlé jùlọ lọ́dọ̀ Ọlọ́run, òun náà ẹni tí ń bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ọba tó máa dá wa lórílẹ̀-èdè ó fẹ́ ṣe wá bẹ́ẹ̀ ni, kò sì fẹ́ kí orílẹ̀-èdè kan ó fín orílẹ̀-èdè míì níran. Ẹ máa bẹ tẹ́ bá níran lọ́wọ́ tẹ́ gbà lọ ara yín kẹ́ gbà á bọ́lọ̀ ti fẹ́ nù. Àmọ́ àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́run bá ń fẹ́ fún wa ní dáadáa láì fẹ́, àfi ká dá ti wá lẹ̀, kọ́ra bí ti wá òun yóò jẹ́ sábà bí ìparun fún wa, kọ́lọ́mọjà á parun. Àmín. Dédé irú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsínú ni. Orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀, òun ni Amẹ́ríkà, òun ni Israel, òun ni Iran, òun ni Nàìjíríà, òun ni Ghana. Gbogbo orílẹ̀-èdè tí ń kálukú wá mọ̀ náà ọ̀tọ̀ọ̀tọ̀ láwà. ń kálukú ló sì ní ojúṣe lórí orílẹ̀-èdè rẹ̀, tẹ́nìkan ò gbọ́dọ̀ pé kí lẹ̀ ń ṣe ń bẹ̀ wọ́n. Àmọ́ tá à ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú Amẹ́ríkà ni pé wọ́n ń béèrè lọ́wọ́ orílẹ̀-èdè kọ̀ọ̀kan pé kí lẹ̀ ń ṣe ń bẹ̀ wọ́n. Amẹ́ríkà sì ní ẹnìkan ò fi sọlọ́pàá ayé, àwọn ni wọ́n fira wọn sọlọ́pàá pé bẹ́ẹ̀ bá yàn mí mo yan ara mi, mo gbọ́dọ̀ máa mọ kí ni ń lọ lórí orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Ká tó sọ̀rọ̀ Iran, a rí wípé Amẹ́ríkà ti lọ jálu àwọn Vietnam rí, wọ́n gbé olórí wọn, wọ́n gbé lọ ìlú wọn ò gbé lọ bẹ̀ nìkan, kọ́ra wọn tì mọ́lé. Nítòsítòsí yìí tí ètí pọ̀ tí ètí ìtòsù méjì yìí, wọ́n lọ Venezuela, wọ́n lọ gbé olórí wọn ń bẹ láti mọ́lé l'Amẹ́ríkà dì sí. Ní èyí tí ò tí ìtún pẹ́ wọ́n lọ jálu Afghanistan, wọ́n lóun ni àwọn ni wọ́n rán bọ́ǹbù lọ sí Pentagon ní Amẹ́ríkà láti lọ destroy rẹ̀. Wọ́n padà ń parọ́ náà ni o, torí tó bá yá wọn pè ní kò tiẹ̀ wá rí bẹ́ẹ̀, àmọ́ pé kò rí bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà wọn bá ti destroy orílẹ̀-èdè tán pa àwọn èèyàn tán bá gbogbo ilé wọn jẹ́. Nígbà tí wọ́n pa Saddam, irú tí wọ́n ní Iran ṣe yìí náà ni wọ́n ní Saddam ṣe, wípé ní ó ní irinṣẹ́ tó lè pa irun, kò sí gbọ́dọ̀ ní. Nígbà tí wọ́n pa Gaddafi ní Libya, irú ẹ̀sùn yìí náà ni wọ́n fi kàn án. Àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n pa wọ́n tán o, tí wọ́n sì bàlú wọn jẹ́ tán o, wọ́n ń sọ pé àwọn ò rí ní táwọn rò pé ọwọ́ à ń bẹ̀. Tó bá ṣe pé bẹ́yìn ti rí inú tá ń ràn yín iṣẹ́. United Nations, àjọ àgbáyé, òun ló yẹ kó máa ṣiṣẹ́ irú eléyìí torí gbogbo àgbáyé ní bẹ London United àtẹ̀yìn Amẹ́ríkà yìí náà. Gbogbo yín lẹ́jọ́ jẹ́ mẹ́mbà àti Nàìjíríà. Àmọ́ gbogbo tá a rí pé Amẹ́ríkà ń ṣe pé
àparò kan ga jù kan lọ ní United Nations ni wọ́n ń ṣe fún gbogbo ayé àwa ga ju gbogbo ń tá kálukú lọ ń tá a bá sì ṣe United Nations ẹ dákẹ́ ẹ máa wà ní ẹ̀gbọ́n rẹ̀ yọ̀wá lọ́wọ́ wò ẹ sì mọ́ lọ ìlú kan àfi ìlú tá a bá ní kẹ́ ẹ lọ léyìí tí ò bófin ní tí ò bọ́ òfin àgbáyé nítọ́ sọ ni pé orílẹ̀-èdè kọ̀ọ̀kan yóò máa jó orílẹ̀-èdè fúnra ara rẹ̀ tẹ́nìkan ò gbọ́dọ̀ lẹ́yẹ̀wò ẹ̀wò tí ń bá ń ṣe òfin àgbáyé tó wá wà nílẹ̀ yìí tàbí United Nations ni wípé ní sẹ́ẹ̀ wá rí ni pé Amẹ́ríkà níbi àgbáyé tó kù ń béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ṣe ń lù wọn wọ́n láwọn rò wípé Iran o ń ṣe nǹkan ogun tó lè pa ayé lọ́wọ́ kan náà nuclear energy chemical weapons ìkéèrè tí yóò kọ́kọ́ wá sọ́kẹ́ yẹn ni wípé ní. wọn ò sì ṣẹ̀ṣẹ̀ mọ́ dáadáa parọ́ yìí. ẹ̀yin tẹ́ ní ẹnìkan ní sẹ́yìn ò ní. tó bá ṣe pé ẹ ní òfin ìwo ló fún yín ní ráìtì àti ní tó ní kí lùbí ọmọ ní. Israel tẹ plant sí Middle East wípé kọ́ máa ṣe bó ṣe wù ú kẹ́nìkan ó sì máa yọ lọ́wọ́ ẹ̀ wò sáwọn ní tí wọ́n bá ní òfin ìwo ló ní kún ó ní tó ní kẹ́lòmí ọmọ ní bẹ́ẹ̀ tí wàá parọ́ mọ́ gbogbo àwọn àgbáyé tó kù ní pé wọ́n ní ńgbẹ́ bá bàlú wọn jẹ́ tán lẹ́ẹ̀padà máa wá sọ ìsọ àlójútì wípé àti ẹ̀wà mọ̀ fún òun ní àrò pé wọ́n ní irú ẹ̀ ní ẹ̀sùn tẹ́ fi kan Iran yìí ẹ wá pe Iran kárí ayé ọ wá ṣe àlàyé ara wọn ibẹ̀ tí ń sọ̀rọ̀ lọ ẹ sọ̀rọ̀ tán lẹ bá ń bọ́ǹbù Iran ṣé bí gbẹ̀ ń sọ̀rọ̀ lọ ẹ sọ̀rọ̀ tán ná wọ́n ní wọn ò ní wọ́n gbọ́ wọn ò gbọ́ ní ọ̀wá ṣẹ̀ṣẹ̀ di pé tó ńgbà tá a wá bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ yìí o ẹ máa retí ìjà ibi ìjíròrò tí ń lọ lọ́wọ́lọ́wọ́ tí ò tí ì forí sọbì kan lẹ́tí ń lọ bọ́ǹbù Iran yìí tí ó sì yé wọn tí ò yé Amẹ́ríkà òun ni wípé ní wọ́n ti kọ́ ayé lọ́gbọ́n gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà ti tají tó bá ṣe wípé ẹ sọ̀rọ̀ ayé dọ́rọ́pàá ayé típa ẹnìkan ò ní ká yín ẹ mọ̀ ọ́n Israẹli pé lọ́ọ́ àtàkì eléyìí ń lọ́ọ́ bẹ́lẹ̀ yìí ń jà tẹ́nìkan ò sì ní lè gbin Islam ní man kutila an dinihi fahuwa shahidun wa man kutila an irdihi fahuwa shahidun wa man kutila an malihi fahuwa shahidun Ànábì sallallahu alaihi wasallam ló sọ ó ní ẹni ó bá fẹ́ pa ni nítorí ìgbàgbọ́ ẹni kéèyàn gbà pé téèyàn bá kú ń bẹ̀ èèyàn kú ṣẹ̀hídì ni ẹni bá fẹ́ gba ẹ̀mí ẹni nítorí dúkìá ẹni bẹ́yàn bá jà fitafita tí kú bá fi dé ọba ń bẹ̀ ó kú ṣẹ̀hídì ni bẹ́ẹ̀ bá bá fi ọmọlúàbí ẹni wọ́lẹ̀ tọ́ wá dóńdó pé kí n máa wá ṣe ọmọlúàbí mi pàtàkì sí mi bẹ́ẹ̀ bá kú nítorí rẹ̀ ó kúkú ṣẹ̀hídì ni èyí tí ìránù ń ṣe nu wọn bẹ̀rù kú gbogbo ayé ń rí pé ìránù bẹ̀rù kú wọn ò lè bẹ̀rù kú nítorí wọ́n fẹ́ jáun ní wọn gbà lọ́wọ́ wọn tipátipá bí wọ́n ti ń jáde ń kálukú gbà àwọn ti wá dúró pé ẹ̀mí àwọn ọ̀yà tán sí ni èyí tí Amẹ́ríkà wà bàgé fún ni wọ́n wá rí báyìí àwọn tí wọ́n dúró pé ẹ̀mí àwọn ọ̀yà yàrún sí ni wọ́n ní tí wọ́n gbójúlé o ní tí wọ́n sì gbójúlé Amẹ́ríkà náà ti ń rí torí wọ́n rò pé kí wọ́n tó parí dáálọ́gì táwọn ń ṣe àwọn ò ti ṣe wọ́n bí ọ̀sẹ̀ tí wọ́n bá ti finish Iran ọ̀tán wọ́n tún wá ṣe mistake wọ́n rò yí pé olórí wọn nìkan ló nírú gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé ìgbàgbọ́ gbogbo ọmọ ìlú ni kọ́dà ẹni tí èsè mùsùlùmí láàrin wọn torí kò yé ẹlòmí o wípé Christian ti ń bẹ ní Iran ju Christian ti ń bẹ ní Israeli lọ bẹ́ẹ̀ni Christian ti ń bẹ ní Iran sẹ́ ó ju Christian ti ń bẹ ní Israeli lọ wọn ò lè sọ wípé mùsùlùmí ti ń bẹ ní Jerusalem ó ju Christian ti ń bẹ ní Israeli lọ torí kò yé ẹlòmíì tá a máa ń sọ̀rọ̀ torí gbogbo àwọn JP tí wọ́n ti lọ tí wọ́n ti dé wọ́n máa rò pé wọ́n ń rí wọn bí wọ́n ṣe ń pèrò kíní kan ní kò rí bẹ́ẹ̀ o
Amẹ́ríkà ní ti ń wá wọn ní ẹni tí tó tẹjú mọ́lẹ̀ lọ́mọ ti alábòsí ń wá ní Amẹ́ríkà. tá a bá ti rí tí wọ́n ń wá lù kan bó ṣe gbà lọ́wọ́ wọn òun náà ni wọ́n mọ̀ irú ẹ̀ náà fẹ́ ṣe fún Iran náà Ọlọ́run sì ní ittaqu fitnatan náà la tusibanna alladhina zalamu minkum khassa Ọlọ́run ní ẹ bẹ̀rù fìtínà o ẹ bẹ̀rù wàhálà o torí tó bá dé kìí ṣẹni tó ṣàbòsí tí ń dá fìtínà lẹ̀ nìkan ní ọba o gbogbo ayé ni wàhálà ẹ̀ ti wá bá báyìí bá àbámọ̀lú mi àwọn táwa Nàìjíríà àti mọ iye tá à ń repo ní ìsìn lánàá yìí láìpẹ́ yìí ní ń pè lánàá yìí òun náà ni olórí ẹni olówó jù ní gbogbo Áfíríkà Dangote tọ́lọ́run bá tó fi ràn wá lọ Nàìjíríà ló ní tí kinní yìí ọba tètè fẹnubẹ́pọ̀ ní táàrin bí ọ̀rọ̀ epo kọ̀ mọ́ níwọ̀n o kọ́lọ́hún kó ṣàánú wa ló kù kí wá sí Nàìjíríà nìkan o gbogbo ayé bí wọ́n ṣe ń rí wàhálà olépo dé nìyí tó sì yẹ ká ṣe òun ni wípé Ànábì sallallahu alayhi wa sallam ó ní unsur akhaka zaliman aw mazluman ràn ẹnìkejì rẹ ṣe tó dúndú àti máa ṣàbòsí fáwọn ènìyàn ràn lọ́wọ́ ẹni à ń ṣàbòsí fún náà ràn lọ́wọ́ àwọn sàbí wa ní agbọ́tẹni tá à ń ṣàbòsí fún ẹni tí ṣàbòsí fún yàn bó láti ràn lọ́wọ́ Ànábì ní ẹ̀ka lọ́wọ́ aburú tí ń ṣe òun níjẹ́ òla yóò tó ká Amẹ́ríkà lọ́wọ́ ró kí ni Iran ṣe láburú gan-an kún ọjọ́ ká yọ ọmọ nítorí irọ́ tẹ́ pa lórí Iraq irọ́ tẹ́ pa lórí Afghanistan irọ́ tẹ́ pa lórí Libya irọ́ tẹ́ pa nísẹ̀sẹ̀sẹ̀ lórí Syria yìí ẹbí ti run ní gbogbo bí tẹ́ pa àti gbogbo dúkìá wọn tẹ́ destroy ó ní Iran láwọn ò ní gbà o ipe ẹ ti ń tàn wọ́n bọ̀ ti pẹ́ ẹ pé tẹ bá ṣe wàhálà tán ṣe ẹ bá burú tán ẹ wà pé ẹ wà á jọ jòkó à gbogbo ayé ti wá ma Amẹ́ríkà lónírọ́ nísìn ẹni tí ó bá ma Amẹ́ríkà lónírọ́ pẹ̀lú ẹni wọ́n bá fẹ́ bájà ni wọ́n máa tọ́ka sí kó nígbà ọ̀làwò. nítorí bẹ́ẹ̀ nítorí ẹ̀kọ́ jójúṣe gbogbo àgbáyé báyìí olùkọ́ wàhálà yín pọ̀ ẹ̀yin Amẹ́ríkà amátàrin ni pé gbogbo àwọn súpàpà tó pé ń kálukú ń dákẹ́ náà ni ń dákẹ́ nígbà tán wá rí kọ́dà àwọn tó ti jáde pọ́n àfẹ́ràn Amẹ́ríkà lọ́wọ́ nígbà wá rí ọ̀nà tí kìíní ń gbà á lọ ń kálukú ń torí bọ̀lẹ̀ díẹ̀díẹ̀ ìtorí bọ̀lẹ̀ nìkan kọ́ ẹ jáde kálukú ẹ bá Amẹ́ríkà wípé tó rà gbá pé kò tiẹ̀ tó gbàṣẹ lọ́dọ̀ àwọn áùsì wọn gan kó tó máa lọ ọjà eléyìí wò sínú òfin Amẹ́ríkà ẹ lè lo ogun láì já sí wípé ní kọ́ngírẹ́sì ó fún yín ní approval. olórí Amẹ́ríkà tún pe olórí UK yìí pé wá kún wa lórí ntànjà sí i lóun ò ní lọ́wọ́ sí. nítorí bó ti yẹ kí gbogbo orílẹ̀-èdè orí báyìí ní ìsìn irọ́ Amẹ́ríkà pọ̀ ó yẹ káyé ó ti rí pé irọ́ yìí ti wá pọ̀ ó yẹ káyé ó ti wá jágbọ́n wọn tá a bá ti ń taná sílùú kan aburú ni wọ́n fẹ́ lọ́ọ́ ṣe ń bẹ̀ sẹ́mi wípé ní àánú Ọlọ́run ló ṣàánú àwa Nàìjíríà lẹ́jọ́ mẹ́ta yìí fa pẹ̀lú irọ́ ńláńláńláńlá tí wọ́n gbé dé wípé ní kéèyàn wá wípé ní ẹlẹ́sìn ọmọlẹ́yìn Kírísítẹ́nì kan ní ń kú ní Nàìjíríà pẹ̀lú gbogbo èèyàn tí ń kú yìí ṣé tá a bá lọ wo Bọ̀rọ̀nú nìkan tá a bá lọ wo Bọ̀rọ̀nú nìkan tá a lọ wo Zamfara nìkan iye tí wọ́n ti pa ní gbogbo tá a lọ wo Niger State nìkan Katsina nìkan àti Niger. bẹ́ẹ̀ni tí máa ń parọ́ ọba wa mọ̀ o ẹni à ń parọ́ fún ọyẹ kó wọn mọ̀ torí Amẹ́ríkà irọ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ o àwọn náà dáadáa parọ́ tán bá dáadáa parọ́ tán àwọn náà fẹ̀sùn kà àwọn náà ó sì tún máa ṣàlìkálí lórí ẹ̀sùn látàrí àbòsí. ẹ wo Venezuela tí wọ́n lọ mú pírẹsidẹ́ǹtì wọn kì í ṣe torí nǹkan kan o torí epo tí Venezuela ní wọ́n fẹ́ ní economic control lórí ọrọ̀ ajé torílẹ̀-èdè míì ni abẹ́rẹ́ nǹkan báyìí. kí ló fa ti Iraq náà kí ló fa ti Libya náà kódà ti Iran yìí náà ìdí epo yìí náà wọ́n fẹ́ ní control lé lórí. àfikọ́ ló ń kọ́ ṣàánú wa. àmín adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ti fi bóun ṣe rí bó ṣe jẹ́ bó ṣe ti júwe ara rẹ̀ náà lábá Amẹ́ríkà ti kàndínú yọ lórí ìjà tán bá Iran jà bí wọn bá kàndínú yọ ni a ní gbọ́ pé president Amẹ́ríkà wọn ànáàsì pé àwọn ti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn Iran lórí gbógun yóò ṣe wá sópin ojú ẹsẹ̀ ní Iran fèsì pé a sí ní ìjíròrò kankan pẹ̀lú yín o torí bẹ́ẹ̀ tí táwọn èèyàn tẹ́ ẹ̀ purọ́ fún wọn nù àwọn òjòkó àlàáfíà kankan pẹ̀lú yín ẹ dákun ẹ wá jẹ́ ká wo nǹkan kan wò Israel
ó dìde ó lálàsí ẹ̀mí àwọn Palestinians tí wọ́n jẹ́ ẹni tó gbà wọ́n lálejò sórí ibi tí wọ́n wà. Nísìn àgbúrò nǹkan kan mọ́ látọ̀dọ̀ iṣẹ́ àti ẹ̀gbúrò lórí wọn mọ́, bọ́yá níbi wọ́n ti ń ju nǹkan síra wọn òun náà ti bá bẹ̀ lọ. Ẹ bá ké sáwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn tá a jẹ́ mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn Kristi, ìpè ọwọ́ t'Amẹ́ríkà náà wá yìí, ìpè wọ́n fẹ́ forí àwa pẹ̀lú ara wa gbára wa ni, tí rẹ́kọ̀dù sì ń bẹ, ìpè níbi mùsùlùmí ti dáàbò bo àwọn Christian pọ̀ kan rìn, níbi Christian ti dáàbò bo àwọn mùsùlùmí pọ̀ kan rìn ní ìtàn orílẹ̀-èdè Nàìjíríà, tá a sì ń ṣe bẹ́ẹ̀ lọ́dì sí i. Bó làwọn olórí ẹ̀sìn míì wọn ò ṣe ní àlá o ní t'Amẹ́ríkà fẹ́ dálẹ̀ ní Nàìjíríà yìí kọ́tẹ̀. mo pe ẹ̀yin ọmọ ìyá wa tá a jọ jẹ́ ẹlẹ́sìn Islam, mo sì pe ẹ̀yin ọmọ ìyá wa, ẹ̀yin ọmọ lẹ́yìn Kristi. mo sọ lẹ́ẹ̀kan pé ẹni tí ó bá ti yé wípé ní t'Amẹ́ríkà ń ṣe yí àbòsí ni wọ́n ń ṣe fún gbogbo ayé, ó yẹ ká fura sí onítọ̀hún. kíní kan ni a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ bí Islam ti sọ fáwa. Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an. Ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim. Walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahida. Tó bá wù Ọlọ́run ni yóò ṣe wá lẹ́yọ ọ̀kan. Tó bá wù òun ni òun ó ṣe lọ́kàn. Gbogbo wa jẹ́ mùsùlùmí. Tó bá wù òun Ọlọ́run gbogbo wa jẹ́ lọ́mọ Kristi. Tó bá wù òun Ọlọ́run gbogbo wa jẹ́ ẹlẹ́sìn sí oní hàn. Àmọ́ kò wù òun Ọlọ́run bẹ́ẹ̀. Àwa ní máa ṣe àní yé mọ̀ yàtọ̀ síra ara wa. Bá a bá ṣe wá yàtọ̀ síra ara wa yìí, kéńkàlùkù ó di ẹ̀sìn rẹ̀ mú. Àmọ́ tí ń jẹ́ ọmọ ènìyàn gbogbo wa ló affect pátápátá. Ní tí wọ́n tá sì fi mọ̀ ní ìsìn irú bí tá a jókòó yìí, àwọn tí wọ́n dá a lẹ̀ wọ́n lè mọ́ sí mùsùlùmí. Program tá a sì lọ́wọ́ ìkíni program Islam ni. ń bẹ́nu ìtàn ayé àwọn tí wọ́n dá mẹ́sìn lẹ̀ mùsùlùmí ló dá a lẹ̀. Bẹ́ẹ̀ni. Lónìí kọ́dà ẹnìkan ọ̀ràn ti pé mùsùlùmí ni ló dá mẹ́sìn lẹ̀. Bẹ́ẹ̀ni. Àǹfààní ẹ̀ gbogbo ayé ní ká má lọ jìnnà. Sukuk tíjọba àpapọ̀ ń fi ń fọ́ǹdì pírójẹ́ẹ̀tì Federal Republic nísìn mùsùlùmí ló ní gbogbo wa òun là ń jẹ àǹfààní rẹ̀. níta ẹ fẹ́ ká mọ̀ ní wípé ní tí ọba wúlò fún gbogbo àgbáyé gbogbo wa ọ̀dọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn òun ló yẹ kó yé gbogbo àwa wọ́n tá ń bẹ Nàìjíríà. Olórí ẹ̀sìn tí ń bá ń sì ń polongo ọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ kíjọba owó mu ni. Tọrọ kan ni wá ní ìjẹyàn, ọ̀kan ni wá lórílẹ̀-èdè, ọ̀kan ni wá lọ́mọlábí, ọ̀kan ni wá ẹ̀sìn wa nìkan lọ́yàtọ̀tọ̀. ẹ ká kọ́ ẹ̀sìn rẹ̀ tá a bá ti ṣẹ̀sìn tá ká máa sọ ọmọ ìyá wa bá ń ti ń bá ń bọ̀ láti láéláé tí nǹkan kan ò sì yín gẹ́. Àmọ́ ká máa wá ríra wa nítorí gẹ́gẹ́ bí ọ̀tá látàrí ẹ̀sìn. ní tá a dá rẹ̀ láàrin ara wa ipa wo ò ní ká tó bá ṣẹlẹ̀ mọ́. Ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ o. Ìsìláàmù táwa sì gbé dání ọ̀fẹ́ bẹ́ẹ̀, ó sì dá mi lójú pé kò yẹ kẹ́sìn míì náà ọ̀fẹ́ bẹ́ẹ̀. Kọ́lọ́n kó ṣàánú wa. Àmín. Ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí ẹ ti ń gbọ́ wa, ètò yìí wà fún wa láti lè mọ̀ ń pa ẹ̀sìn Islam. Kì í ṣe mùsùlùmí nìkan ló wà fún, ó wà fáwọn ẹlẹ́sìn míì náà yìí pé níbi táwa dúró sí, níbi tọ́lọ̀ ní ká dúró sí gẹ́gẹ́ bí tí Quran sọ fún wa, tá a sì ń tẹ̀lé àdíìsì tí ó jẹ́ ìwà àti ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ẹ̀rí pé Ọlọ́run rán mi níṣẹ́, mo jíṣẹ́ náà fún 23 years, mo ti parí iṣẹ́ tó rán mi, ó sì pè padà sọ́dọ̀ ara rẹ̀. Ní tí wọ́n ń sọ fún wa nísìnyí pé bẹ́sìn bá yàtọ̀ kí ìwà kó má yàtọ̀ síra wọn, kó sì pé ìwà dáadáa la máa ṣe. Níjọ́ kìíní àná tí wọ́n dá Jaiz Bank ilẹ̀ ní Nàìjíríà yìí àtànọ́dà Islamic Bank tí Islamic Bank ti wá pọ̀ nísìn, àwọn kan dìde pé abó lẹ́sìn lè máa dá Islamic Bank ilẹ̀, wọ́n dá alẹ́ mọ̀nà nítorí mú sàríà máa ṣiṣẹ́ ní Nàìjíríà yìí. Àwọn ò lè lo òfin míì àfòfin tọ́lọ́wọ́n ọba ní ká fi ṣègbésí ayé wa.
bí sàríà ti ṣe wà northern Nigeria kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ nìkan ló yẹ kó wà gbogbo bí mùsùlùmí bá wà ló yẹ kí sàríà wà ó wà nù constitution wa dì sí ipe state tí ń bá ń fẹ́ kí wọ́n lọ lè béèrè fún bí wọ́n bá béèrè fún wọ́n jíròrò lórí ẹ̀ nílẹ̀gbìmọ̀ aṣòfin yẹn ni wọ́n sì yọ̀ǹda pé kí wọ́n lọ lè dá alẹ́ bọ́ bá ti kí wọ́n bá fọwọ́ sí bẹ́ẹ̀ látàrí bẹ́ẹ̀ lónìí ní Jaiz Bank bí mùsùlùmí ti ní àkáǹtì ń bẹ bẹ́ẹ̀ làwọn christian náà lákáǹtì ní Jaiz Bank oríṣiríṣi báǹkì mẹ́rin náà tó jẹ́ Islamic bank àwọn christian bẹ́ẹ̀ tí wọ́n rẹ́gísítà tán sì jẹ́ customer wọn because èyí tọ́lọ̀ ń pa láṣẹ yìí pé ẹ má gba èlé lórí owó tẹ́ ẹ bá fi sí báǹkì ẹ sì má yáàyàn lówó èlé Ọlọ́run bínú sí ọ̀rọ̀ èlé bóyá àǹfààní òun làwọn olódì kejì wa fẹ́ jẹ ni wọ́n fi débẹ̀ ṣé wọ́n sáwà ń bẹ̀ náà ọmọ Nàìjíríà rere ni wọ́n àṣìjọ ń ṣàṣepọ̀ ẹ má jẹ́ kán fi tẹ̀sí ẹ má jẹ́ kán fi tú wa ká ẹ ti gbàgbé pé nínú àwọn ẹbí kan bẹ́ẹ̀ ti rí Christian bẹ́ẹ̀ lẹ́rìí Muslim ẹ̀ tún rẹ́ lẹ́sìn míì náà láàrin wọn wọn bára wọn jà wọ́n ṣe bí lọ gbogbo ẹni bá fẹ́ dàwárú ẹgbẹ́ ni wọn sọ̀hún pé ìbá Christian ṣe níwọ̀n tọ́lọ̀ ní kí n bá wọn ṣe mọ́ ìbá mùsùlùmí ṣe torí mùsùlùmí ṣe mí lóore ìdí wọn gẹ́gẹ́ bí aláìdá bẹ́ẹ̀ ni ẹja jọ máa ṣe lọ àmọ́ Amẹ́ríkà ti ń gbé aburú bọ̀ yìí kọ́lọ̀ ń kó gbé wa lékè wọn ibi tó bá tọ́ sí wọn kọ́lọ̀ ń kó tètè bá a fi wọ́n síbẹ̀ kí orílẹ̀-èdè ayé ká lè gbádùn bàbá wa Imam Deputy Provost àdúpẹ́ pọ̀ fún yín bá a pè yín ẹ sì dá wa lóhùn Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ àlejò wa lé ní Imam Barrister Adam Muhammad Jamiu tó ń jẹ́ TV Imam ìlú Sao Deputy Provost Academic fún Kwara State College of Arabic and Islamic Legal Studies àwọn làgbà lálejò lónìí o àníkàn wa pa wá létí yìí lórí ogun t'Amẹ́ríkà àti Israel gbé ti Iran ṣé bẹ́ẹ̀ sì ṣe wí náà nù ṣé bọ́lọ̀ ń ṣe fẹ́ nù àdìpé bọ́lọ̀ ń ṣe fẹ́ kọ́ aláṣejù làwọn méjèèjì yìí tán kókun ti orílẹ̀-èdè kan ṣoṣo a sì rí nínú àkọọ́lẹ̀ pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa hùrù wá bẹ́ẹ̀ gbogbo wa bá ń bi wọn ti hùrù wá bẹ́ẹ̀ wọ́n padà dẹ́lẹ́bi kẹ́yìn náà ni pé àsopùrọ̀ nìyí tẹ́ láwọn yìí ní kíní wọ́n ní kíní tẹ́ ní wọ́n ní àwọn ò rí ń bẹ́ẹ̀ so Ọlọ́run gbé alékè àwọn aláburú ayé kó jẹ́ kí òtítọ́ Ọlọ́run ọba kó máa borí láyé yìí níbikíbi Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa Allah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.